dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ má jà balẹ̀ ìròyìn wá pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ní o lókè òkun àti káàkiri lédè àgbáyé pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọmọ káàárọ̀ oòjíire. Ojú tẹ́ fún wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Orúkọ oníròyìn Ọlálàyànfẹ́ Elédùmarè. Ìròyìn tá a mú wá ẹgbẹ́ àwọn kókó rẹ̀ ṣáájú ká tó máa lọ. A ti ń sa ipá àti agbára wa láti ṣe àwárí àwọn ogún akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Benue. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí wọ́n ló sọ èyí di mímọ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn afurasí adigunjalè méjì ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìkọlù kọ́gbá àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ Ondo tó ti ń di lemọ́lemọ́ báyìí. Gómìnà ìpínlẹ̀ Ondo ti ṣètò àwọn ọlọ́dẹ igbó láti dáàbò bo àwọn àgbẹ̀ tí wọ́n ní oko ní gbogbo agbègbè ìpínlẹ̀ náà. Arábìnrin kan òun ló ti ṣe bẹ́ẹ̀ jí owó iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn agbófinró ní ìpínlẹ̀ Èkó ni ó bá tẹ̀ ẹ́. Lábala ti Yorùbá Nation báyìí, àwọn ọmọ ogun tí wọ́n jẹ́ ọlọ́dẹ ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe ìkọlù sí àwọn Fúlàní darandaran ó ní wọ́n ti sọ di mọ̀ wípé àwọn agbófinró ìyún àwọn ọlọ́pàá wọn kò jẹ́ kí àwọn ráàyè dé ọ̀dọ̀ àwọn Fúlàní náà tí wọ́n fi dá wọn padà wá sílé. Lábala bẹ̀ ní Biafra Nation, ẹni tó jẹ́ Prime Minister fún orílẹ̀-èdè Biafra náà Simon Ekpa wọn ló tún ti fi ọ̀rọ̀ gbáǹkọ́gbì míì léde nípa ìdásílẹ̀ Biafra náà. Nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí, ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ lórílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà tẹ́lẹ̀ rí èyí Barack Obama ó ní ó ti fi ọwọ́ Kamala Harris gbáyà pé ó kájú òṣùwọ̀n láti díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. Lórílẹ̀-èdè South Africa ó ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ènìyàn kan ni ó ti bá ìṣẹ̀lẹ̀ kan lọ lásìkò tí wọ́n gbìyànjú láti gba ìwé ìgbélùú tí wọ́n ń tún pín ní orílẹ̀-èdè ọ̀hún. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. A ti ń sa ipá àti agbára wa láti ṣe àwárí àwọn ogún akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó sọ èyí di mímọ̀. Bí ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí ó ní ìròyìn kan jáde pẹ̀lú bí àwọn ajínigbé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ ìṣègùn òyìnbó ti iléèwé gíga Maiduguri àti ti ìpínlẹ̀ Plateau tí wọ́n sì já sí wípé wọ́n jí àwọn ogún akẹ́kọ̀ọ́ náà gbé lásìkò tí wọ́n ń lọ fún ìpàgọ́ ọlọ́dọọdún tó máa ń wáyé ní Federation of Catholic Medical and Dental Students èyí ò ní Enugu lásìkò tí wọ́n dé agbègbè tí wọ́n pè ní Òtùpò sí Òtùpá ní ìpínlẹ̀ Benue ó ní wọ́n ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sì jí ogún akẹ́kọ̀ọ́ náà gbé sá lọ. Èyí ló fà á tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí IG Káyọ̀dé Ẹgbẹ́tòkun tó fi wá sọ di mímọ̀ wípé òun àti àwọn ọmọ tó wà lẹ́yìn òun ni àwọn ti ń gbé ìgbésẹ̀ báyìí láti lọ ṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n jí gbé. Nínú àlàyé tó sọ di mímọ̀ lẹ́nìí ó ní àná òde yìí tí ń ṣe ọjọ́ Ajé Monday ó ní àwọn lọ sí ìpínlẹ̀ Benue tí òun àti àwọn tí wọ́n jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue àtàwọn ọmọ ẹ̀yìn wọn ni wọ́n jọ wọ inú igbó lọ ní Òtùpò láti ṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́ náà ó ní pẹ̀lú ìtẹ̀síwájú ìgbésẹ̀ tí àwọn gbé yìí ó dá wọn lójú gbangba wípé láìpẹ́ yìí dídùn ó ní ọ̀sánṣò àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọn yóò sì padà lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí àti ara wọn láyọ̀ àti àlàáfíà nítorí pé àwọn kò káwọ́ gbéra lórí ọ̀rọ̀ náà. Káyọ̀dé Ẹgbẹ́tòkun tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọn ló sọ èyí di mímọ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni ó ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn afurasí adigunjalè méjì kan ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá tó fìkàlẹ̀ sí ìlú Péjú ní ìpínlẹ̀ Èkó ó ní ó sọ wípé àwọn fi páńpẹ́ òfin mú àwọn ọ̀daràn méjì kan lásìkò tí wọ́n gbìyànjú láti ṣe ìkọlù ìdigunjalè sí ẹni tó jẹ́ awakọ̀
ní agbègbè Anthony Bridge ní ìlú Péjú ọ̀hún. Ó sọ di mímọ̀ wípé ẹni tó wa ọkọ̀ náà ó ní ọkọ̀ náà ṣe bẹ́ẹ̀ tó takú sí ojú ọ̀nà, ṣùgbọ́n nígbà tí yóò fi po fírí báyìí níṣe ni àwọn adigunjalè méjì yìí tí ó pe orúkọ wọn ní Wàsíù Ọlárẹ̀wájú ẹni ọdún 39 àti Adéolú Adéyẹmọ tó ń jẹ́ ẹni 30 ọdún lókè pẹ̀ báyìí, tó ní àwọn méjèèjì wọ́n ń gbìyànjú láti jí dúkìá ẹni tó wa ọkọ̀ ọ̀hún tí iléeṣẹ́ ọlọ́pàá náà tó sì fi ká wọn mọ́ lásìkò tí wọ́n ń ṣe pàtírò káàkiri agbègbè náà. Wàyí ó ní ìwádìí ó ń tẹ̀síwájú, bẹ́ẹ̀ ni láìpẹ́ yìí àwọn yóò fi ojú òkedere hàn tí wọ́n sì gbé wọn lọ sí ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí tó bá ti múnádóko. Látàrí ìkọlù kọ́gbá àwọn Fúlàní darandaran èyí tó ti di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ondo báyìí, gómìnà ìpínlẹ̀ náà ló ti ṣe bẹ́ẹ̀ ṣètò àwọn ọlọ́dẹ igbó láti máa dáàbò bo àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ondo èyàn Lucky Ayédatiwa ló ṣe ìgbésẹ̀ yìí tó sì sọ di mímọ̀ fún olórí àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ọ̀hún ní àsìkò tí ẹni tó jẹ́ olórí àwọn àmọ̀tẹ́kùn náà ti ń sọ̀rọ̀ náà ní olúùlú ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́. èyàn Adétúnjì Adélẹ́yẹ ó sọ di mímọ̀ wípé gẹ́gẹ́ bí agbára àti àṣẹ tí gómìnà ìpínlẹ̀ Ondo ti fún àwọn báyìí, níṣe ni àwọn yóò gbìyànjú láti yọ ẹ̀ka kan nínú ẹ̀ka àwọn àmọ̀tẹ́kùn tí wọn yóò máa ṣọ́ inú igbó tí wọ́n ti fi lè máa lé àwọn Fúlàní darandaran rìn jìnnà sí àwọn àgbẹ̀ olóko. Bẹ́ẹ̀ bá gbàgbé ní ìpínlẹ̀ Ondo ó ní ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn Fúlàní darandaran náà ó ní ó ti wáyé ní lemọ́lemọ́ níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí, pẹ̀lú wọ́n ti ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ ní ìtẹ̀léǹtẹ̀lé tí wọ́n sì tún ṣe ìbálòpọ̀ alágídí pẹ̀lú àwọn obìnrin, èyí tó mú kí àwọn abilékọ kí wọ́n ṣe ìwọ́de oníhòòhò nígbà náà láti fi ẹ̀hónú wọn hàn. Èyí ló sì fà á tí wọ́n tó fi ké sí ìjọba ìpínlẹ̀ Ondo láti tètè wá ojútùú kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá, látàrí pé àwọn àgbẹ̀ náà wọn ò láǹfààní àti wọnú oko wọn mọ́ pẹ̀lú bí àwọn Fúlàní darandaran bí wọ́n ṣe sọra wọn di ẹni tó nílẹ̀ tí wọ́n sì ń gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀. Èyí ló sì fà á tí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa tó fi wá nílé báyìí o, àwọn ti ṣetán láti ṣe àgbékalẹ̀ àwọn ikọ̀ kan nínú àmọ̀tẹ́kùn tí wọn yóò máa ṣọ́ inú igbó tí wọn ó sì máa dáàbò bo àwọn àgbẹ̀ káàkiri ìpínlẹ̀ Ondo náà lásìkò tí ẹni tó jẹ́ olórí àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo àyùn Adétúnjì Adélẹ́yẹ tí yóò máa sọ ọ̀rọ̀ náà. Ó ní gbogbo ìlú tó yí ìpínlẹ̀ Ondo náà ká ó ní àwọn yóò gbìyànjú láti ṣe ètò ààbò fún, gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Kogi àti ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Èkìtì, ní gbogbo ẹ̀ ni àwọn yóò gbìyànjú láti jẹ́ kí ọwọ́jà àwọn tó láti máa dáàbò bo àwọn àgbẹ̀ tí wọ́n ń lọ sí oko kí ohun gbogbo lè máa rọrùn fún àwọn àgbẹ̀ náà. Arábìnrin kan òun ló ti ṣe bẹ́ẹ̀ jí owó tó owó ní iléeṣẹ́ kan tó ti ń ṣiṣẹ́ tó sì dá sínú àsùnwọ̀n títí ẹ̀ lọ́wọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ní ó bá bà á. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyún SP Benjamin Hundeyin tó fi léde, ó sọ di mímọ̀ lójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀, tó ti ń sọ wípé arábìnrin kan àti àwọn òṣìṣẹ́ pọ̀ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan tí wọ́n ní í ṣe pẹ̀lú ilé oúnjẹ, ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú báyìí lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé owó tó jẹ́ mílíọ̀nù 3 náírà ó ní ó lù ní pọ́npọ́ tó sì dà sínú àsùnwọ̀n títara rẹ̀, èyí tí wọ́n sì ní ìwádìí ó fi hàn pé ó mọ̀ọ́mọ̀ ṣe iṣẹ́ náà ni, tó sì ka àwọn ọ̀daràn tí wọ́n jọ wu ìwà náà tí wọ́n jọ wà ní ẹnu iṣẹ́ ọ̀hún. Benjamin Hundeyin ní èyí tako òfin nílẹ̀ ní ìpínlẹ̀ Èkó, bẹ́ẹ̀ ló sì sọ di mímọ̀ pé ó ti wà ní àhámọ́ àwọn báyìí tí àwọn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́wọ́. Lẹ́yìn tí ohun gbogbo bá ti fi ojú hàn, kò sáàní àní o, níṣe ni àwọn yóò dojú rẹ̀ kọ ilé ẹjọ́ òun pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ tí wọ́n jọ lu owó iléeṣẹ́ náà ní pọ́npọ́. Lábala ìròyìn Yorùbá Nation báyìí, àwọn tí wọ́n jẹ́ ọlọ́dẹ àti jagunjagun tí wọ́n wà ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n gbìyànjú lẹ́ni tí ń ṣe 20 oṣù kẹjọ tá a wà yìí láti ṣe ìkọlù sí àwọn Fúlàní darandaran ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ àwọn tí wọ́n ti fi agbègbè Ìwòye tí wọ́n ti fi ṣe ibùba tí wọ́n sì ń ṣe ìkọlù sí àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ àti àwọn ènìyàn bẹ̀.
ní í ṣe ni ọ̀rọ̀ bẹ́yìn yọ lẹ́ni nígbà tí àwọn ọmọ ogun náà tí wọ́n kóra wọn jọ láti lọ ṣe ìkọlù náà sí àwọn Fúlàní náà pẹ̀lú wọn ṣe sọ di mímọ̀ nínú fọ́nrán kan tán fi léde wípé àwọn gbìyànjú láti lè ṣe ìkọlù náà sí àwọn Fúlàní ṣùgbọ́n níṣe ni agara dá àwọn nígbà tí àwọn agbófinró tí wọ́n jẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí tí wọ́n sọ wípé ẹ padà sílé yín, àwọn kò rán iṣẹ́ pé ẹnikẹ́ni láàrin yín láti wá dóòlà ẹnikẹ́ni àbí láti wá kojú ìjà kó ẹnikẹ́ni ní ìlú náà. Wọ́n ní níṣe ni wọ́n lé àwọn tèfètèfè tí wọ́n sì tún yin ìbọn mọ́ ìkan ní ara àwọn. Ó ní èyí ló fà á tí àwọn kò fi ní àǹfààní láti lọ ṣe ìkọlù náà sí àwọn Fúlàní darandaran ọ̀hún. Èyí ló wá fà á tí gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n fi wá ń korò ojú sí ìgbésẹ̀ èyí tí àwọn agbófinró gbé yìí tí wọ́n sì ń pariwo wípé ẹ̀yin gangan ó ní ọ̀dàlẹ̀ tó ń bálẹ̀ kú, ẹ̀yin náà sì ni ẹ̀yin ṣe wá pẹ̀lú bí àwọn kan ṣe fẹ́ jìjàgbara láti gba ọmọ Oòduà sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní tó tún wá já sí pé ẹ̀yin yìí gan lẹ́tún wá ń lé wọn padà kúrò lójú ọ̀nà náà ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Afọ̀n ìyún ní ìlú Ìwòyè ní ìpínlẹ̀ Ògùn. Ó ní èyí ti ṣẹlẹ̀ lónìí nígbà tí àwọn ènìyàn sì kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá gbé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ oòjíire ó ní wọ́n sọ wípé inú ẹ̀kú ni ọ̀rọ̀ yìí àmúmọ́ra, bẹ́ẹ̀ ni orúkọ tá sì sọmọ ẹni inú ẹni ò ní gbé pẹ̀lú ìgbésẹ̀ tí àwọn agbófinró yìí tí wọ́n gbé tí wọn kò sì rí nǹkan kan ṣe fún àwọn Fúlàní tó ń bẹ nínú oko tó tún wá jẹ́ pé àwọn ọmọ Yorùbá tí wọ́n dúró tán wípé a fẹ́ gbára wa kalẹ̀ àwọn ni wọ́n tún kojú ìjà sí. Wọ́n ní pẹ̀lú ìdí èyí àwọn yóò gbé ìgbésẹ̀ táwọn kò sì ní sọ fẹ́nikẹ́ni nígbà tí àwọn bá gbé ìgbésẹ̀ náà jáde. Ní ti Biafra Nation báyìí, ẹni tó jẹ́ Prime Minister fún orílẹ̀-èdè Biafra yàn Simon Ekpa ó náà ti ṣe bẹ́ẹ̀ fi ohùn léde látàrí fọ́nrán kan tó fi sójú òpó ayélujára rẹ̀ ní X tá a mọ̀ sí Twitter náà tẹ́lẹ̀ lásìkò tí Simon Ekpa bá gbogbo àwọn olólùfẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọmọ Biafra tí ń bá wọn ní gbólóhùn. Ó sọ di mímọ̀ wípé tó bá máa fi di ọjọ́ kejì nínú oṣù kejìlá ọdún yìí níṣe ni àwọn yóò kéde ilẹ̀ Biafra káàkiri orílẹ̀-èdè àgbáyé tí àwọn yóò sì yọra àwọn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tó já sí wípé ó ti jó àjórẹ́rìn yìí. Ó ní ìgbà yìí ohun gbogbo yóò ti wà ní ètò torí pé àwọn mọ̀ pé ojúgbọ̀rọ̀ kò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ bí ìjọba kan àbí ẹ̀ṣọ́ aláàbò kan tó bá ṣe bẹ́ẹ̀ dí àwọn lọ́wọ́ níṣe ni àwọn yóò jọ gbógun ti ara wọn. Ó ní òun mọ̀ dájú wípé ohun tí yóò dáa kì í ṣe kan náà òní ló máa ń bẹ̀rẹ̀ tó sì máa ń dáa wípé láti ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún tá a wà yìí ni ìgbésẹ̀ náà sì ti bẹ̀rẹ̀. Ó dùn lójú páwọn lè má rí gbà lẹ́ẹ̀kan náà. Ó ní ṣùgbọ́n àwọn ti kéde rẹ̀ ó sì ti múlẹ̀ nu gbogbo tó bá wá gbà báyìí. Ó ní àwọn yóò fún un láti fi ja ìjà náà ní àjàyè nípa orílẹ̀-èdè Biafra tí àwọn ń pè fún. Bẹ́ẹ̀ náà ló sì ní gbogbo àwọn ọmọ ilẹ̀ Biafra tán jẹ́ ọmọ ogun làwọn yóò kó nǹkan ogun fún tí àwọn yóò sì ró wọn ní agbára láti lè kojú làásìgbò àti wàhálà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó bá fẹ́ gbé káwọn lójú. Nínú ìròyìn ti ilẹ̀ òkèèrè báyìí, ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà tẹ́lẹ̀ ìyún Barack Obama tó jẹ́ ààrẹ kẹrìnléníogójì ti ilẹ̀ Amẹ́ríkà ó ní ó ti fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà báyìí pé Kamala Harris tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó ń bọ̀ yìí ó ní ó tó gbangba sùn nínú ọ̀yẹ́ pẹ̀lú àlàyé tó ṣe. Ó ní Kamala Harris yìí tó jẹ́ igbákejì ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà òun náà ó ní ó tó gbangba sùn lọ́yẹ pẹ̀lú bó ṣe júwe rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ tí yóò jẹ ààrẹ bó bá ṣe bẹ́ẹ̀ tó bá wọlé tó fi ìdí olùdíje rẹ̀ padà olùdíje pẹ̀lú rẹ̀ èyí ò Donald Trump tó bá fi ìdí rẹ̀ tó fi rẹmi nínú ìdíje ìdìbò tó ń bọ̀ yìí ìyún nínú oṣù kọkànlá yìí. Ó tún tẹ̀síwájú wípé kì í wá ṣe obìnrin àkọ́kọ́ nìkan òun ni yóò tún jẹ́ bí ó bá ṣe bẹ́ẹ̀ jáwé olúborí ó náà ni yóò tún jẹ́ obìnrin tó jẹ́ aláwọ̀ dúdú àkọ́kọ́. Ó sì tún tẹ̀síwájú pé òun yóò tún jẹ́ obìnrin àkọ́kọ́ ní Asian American ní tó bá ṣe bẹ́ẹ̀ jáwé olúborí nínú ìdíje tó ń bọ̀ yìí. Ó ní gbogbo tó bá gbà ó ní kẹjá fún un láti fi ṣe àtìlẹ́yìn fún Kamala Harris torí wípé olólùfẹ́ ilẹ̀ rẹ̀ ní í ṣe tí ń ṣe ilẹ̀ Amẹ́ríkà tí yóò sì tún wa ọkọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà lọ sí iwájú sí i.
lórílẹ̀‐èdè South Africa ènìyàn kan báyìí ló ti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè lásìkò tí àwọn tí wọ́n jẹ́ àtọ̀húnrìnwá tí wọ́n kì í ṣe ọmọ bíbí orílẹ̀‐èdè náà tí wọ́n gbìyànjú láti gba ìwé ìgbélùú èyí tí wọ́n pè ní ìwé ìdúró stay lásìkò tí wọ́n ń pín in. Wọ́n sọ di mímọ̀ wípé níṣe ni ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn pọ̀ lórí ìlà lásìkò tí wọ́n pín ìwé yìí tó sì já sí wípé wọ́n tẹ ènìyàn kan ní àtẹ̀pa nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ ẹni náà látẹ̀pa tán níṣe ni àwọn tó kù bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ lásìkò tí àwọn agbófinró tí wọ́n dé síbi ìṣẹ̀lẹ̀ náà tí oníkálukú sì júbà ehoro ọmọ orílẹ̀-èdè Malawi ó ní wọ́n sọ pé ó jáde láyé lásìkò tí wọ́n ń gbìyànjú àti gba ìwé ìgbélùú yìí ṣùgbọ́n o gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ń bẹ̀ ó ní wọ́n pe àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣe orílẹ̀-èdè tàwọn náà dáadáa wípé bó bá dáa àwọn kò ní ní bí orílẹ̀-èdè Nàìjíríà bá dáa àwọn kò ní ní nǹkan kan àwọn wá lọ sí òkè òkun débi tí wọ́n yóò máa fi ẹ̀mí àwọn ṣòfò bí wọ́n ṣe ń ṣe yìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí ẹni tó ṣe àkójọpọ̀ ìròyìn náà tó tọ́ka sí ti gbọ̀yìn ni Àyànfẹ́ Elédùmarè ǹjẹ́ títí dìgbà tá a tún máa padà mú ìròyìn míì wá gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ gbogbo ìròyìn tá a kà kalẹ̀ yìí èyí tẹ́ bá rò pé ó kàn yín jù nínú ọ̀rọ̀ náà ẹ bá wa fi sínú comment section yín a yóò sì máa fi èsì padà fún yín ní wàràǹṣeṣà ẹ ṣé ẹ kú àdúrótì bákan náà má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe àdúpẹ́ à ń rí ọwọ́ oníkúlùkù wa ìfẹ́ tẹ́ni sí wa Elédùmarè kò ní jẹ́ kó bàjẹ́ títí di ọ̀la tá a tún máa padà ríra wa orúkọ tèmi kò yí padà Àyànfẹ́ Elédùmarè yìí náà ni orun ayọ̀ báyìí ọ̀la ó sùn ó dàárọ̀.